Ọlọ́run mú o, ọwọ́ Ọlọ́run tẹ̀ ẹ́. Ìdèdí pámpásì àwọn ọmọdé ló lọ jí gbé ló bá forí lùgbàdì ìjàmbá ọkọ̀ nípínlẹ̀ Èkó. Ṣé ẹni tọ́lọ́run òkùnkùn lè mú nìyí? Kò tí ì dáa. Afurasí ológun owó kan tó ń lo ìdèdí pámpásì àwọn ọmọdé fún oògùn owó ṣe kòǹgẹ́ aburú nípa ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà láyípo roundabout ọ̀nà mọ́sálásí lọ sí ìyànà ìpájà nípínlẹ̀ Èkó. Afurasí ológun owó ọ̀hún ni ó fara káásá nínú ìjàmbá mọ́tò náà tí ó wáyé ní agbègbè ìyànà ìpájà nípínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí àwọn ènìyàn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ṣe wí, kò dín ní ìdèdí pámpásì àwọn ọmọdé bíi 100 níye tí wọ́n bá lọ́wọ́ ọkùnrin náà. Àjọ òṣìṣẹ́ tó ń rí sí lílọ bíbọ̀ ọkọ̀ lójú òpópónà nípínlẹ̀ Èkó, ìyẹn Lagos State Traffic Management Authority LASTMA, nínú àtẹ̀jáde kan tí wọ́n gbé jáde lójú òpó ayélujára abẹ́yẹfò Twitter wọn, níbẹ̀ ni wọ́n ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà ló wáyé lọ́jọ́ Ajé Monday tí àwọn èèyàn 3, ọkùnrin 2 àti obìnrin kan sì farapa yánnayànna. Agbẹnusọ fún àjọ LASTMA, Adébáyọ̀ Taofik, sọ wípé LASTMA Àkànjí Wàsíù, tí ọ̀pọ̀ mọ̀ sí Bravo 16, ló darí ikọ̀ àjọ òṣìṣẹ́ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Wọ́n jẹ́ kí ó di mímọ̀ pé àwọn 3 ni àwọn ọkọ̀ mọ́tò tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà kàn. Àwọn ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ní bọ́ọ̀sì akérò Mazda tí nọ́mbà rẹ̀ jẹ́ FKJ 88XH, ọkọ̀ mọ́rúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta tí nọ́mbà tiẹ̀ jẹ́ KJA 369QM àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Camry aláwọ̀ funfun tí nọ́mbà rẹ̀ jẹ́ KJA 351HG ni wọ́n fara gbá nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà tí ó wáyé lópòpónà ìyànà ìpájà nípínlẹ̀ Èkó. Ìfimúfínlẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà jẹ́ kó di mímọ̀ wípé awakọ̀ dẹ́rẹ́bà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Camry aláwọ̀ funfun ni ó sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù látàrí eré àsápajúdé tí ó sì ṣe bẹ́ẹ̀ kọlu ọkọ̀ mọ́rúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta tí ọkọ̀ ọ̀hún sì lọ yà bá ọkọ̀ akérò bọ́ọ̀sì tó kún fún àwọn èrò tí ó lọ ní ojú ọ̀nà ìyànà ìpájà. Àwọn èèyàn 3 tó ṣe bẹ́ẹ̀ fara káásá nínú ìjàmbá ọkọ̀ náà ni wọ́n ti gbé dìgbàdìgbà lọ sọ́gbà ilé ìwòsàn ọ̀tọ̀ọ̀tọ̀ nípasẹ̀ àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn náà, ṣùgbọ́n tó ṣeni láàánú wípé ọ̀kan nínú àwọn tí wọ́n dóòlà nínú ìjàmbá ọkọ̀ ọ̀hún ló dágbére fáyé gbèkúrújẹ lọ́wọ́ ẹbọra lójú ọ̀nà lọ sí ilé ìwòsàn. Àwọn ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún tí wọ́n fara gbá nínú ìjàmbá náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbé kúrò lójú ọ̀nà lẹ́sẹ̀kẹsẹ̀ láti jẹ́ kí lílọ bíbọ̀ ọkọ̀ rọrùn, tí wọ́n sì fà wọ́n lé ikọ̀ agbófinró ọlọ́pàá tí wọ́n wá láti olú iléeṣẹ́ ọlọ́pàá Gowon Estate fún ìtẹ̀síwájú ìfimúfínlẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀kan nínú àwọn èrò tó wà nínú ọkọ̀ mọ́rúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta tóun náà fara káásá nínú ìjàmbá náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ká àwọn ìdèdí pámpásì ọmọdé tí wọ́n ti lò dọ̀tí bí 100 níye mọ́ lọ́wọ́ pẹ̀lú owó gọbọi, tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ fà lé ikọ̀ àwọn agbófinró ọlọ́pàá lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ níbi tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ti gbé ṣẹlẹ̀. Àwọn agbófinró ọlọ́pàá láwọn ó tẹ̀síwájú nínú ìwádìí àti ìfimúfínlẹ̀ tí àwọn ó sì rí dájú pé afurasí náà jìyà lábẹ́ òfin. Ọlọ́run mú o, ọwọ́ Ọlọ́run tẹ̀ ẹ́. Ìdèdí pámpásì àwọn ọmọdé ló lọ jí gbé ló bá forí lùgbàdì ìjàmbá ọkọ̀ nípínlẹ̀ Èkó. Èyí ni ìròyìn gbéyẹ̀wò tó ń dé sétígbọ́ àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì DRIVETV. Ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa nípa kọ́mẹ́ǹtì yín. Láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn gbéyẹ̀wò wa, ẹ subscribe sí YouTube channel wa, kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa.
My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.